Hello, ẹ̀yin èèyàn wa ní Nàìjíríà. Ẹ kú àsìkò yìí o. A dẹ̀ kú Nàìjíríà yìí. Ọlọ́run á jẹ́ á bá wa gbé yè. Á bá wa gbé yè Nàìjíríà because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, Ọlọ́run ló máa kó wa yọ lọ́wọ́ Tinubu tó ní wàhálà, wàhálà, wàhálà. Òun gbọ́dọ̀ débẹ̀ dandan, dandan, dandan. Àwa Yorùbá náà à ń fool ara wa. A ní ọmọ ẹni ò ń ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ìlẹ̀kẹ̀ sọ́mọ ẹlòmíràn. Ẹ ó ní tẹnitẹni. Ṣé tiwa-n-tiwa náà ni? À ń sọ pé ibi ta fool ara wa tó. Ǹjẹ́ kò tún wá dójú ẹ̀? Èyí tó wá worst ni pé tó tiẹ̀ wá dùn mí jù, tó dùn mọ́ mi nínú jù. Ọmọ ẹ̀ kan báyìí tán tún ń pè ní Adétóun. Ó máa ń rí nínú kíní íńtánẹ́ẹ̀tì. Ìyẹn ń dún fata, fata, fata. Pé EFCC o. EFCC ọ̀gá àwọn EFCC ló bá mú èpè yìí, ló bẹ̀rẹ̀ sí ní kí ló ní rẹpẹtẹ tó ń fọ́n fún ọ̀gá àwọn bíi chairman àbí kí náà lòun jẹ́ àwọn EFCC pé bàbá àwọn ló ń pín oyè káàkiri. Ó fi ń compensate àwọn tí ò tó, àwọn tí ò yẹ kí ó compensate. Wọ́n dẹ̀ mislead daddy wọn. Àwọn tọ́n tiẹ̀ yẹ láti débẹ̀. Àwọn tí ò yẹ kí bàbá òun kó fún ní àwọn oyè yẹn, ó kàn fi wọ́n ta, ó kàn fi oyè yẹn lọ ta wọ́n lọ́rẹ. Ó kàn fi ń ta pé wọ́n ti ṣe ire fún òun. Kí náà jọ ṣe? Kí ni nǹkan tí wọ́n jọ ṣe fúnra wọn? Tó jẹ́ pé àwọn tí ò capable ó lọ ń fún wọn lóyè. Wọ́n wá ń ṣe Nàìjíríà ṣìbàṣìbò náà ń jẹ ayé ìjẹkújẹ. Ó ní í ṣe ṣé kò wá dójú ẹ̀? Nàìjíríà ti di bó ṣe dà. Tó bá tiẹ̀ jẹ́ pé àwọn nìkan náà máa jìyà nínú irọ́, ìbá ti ẹ̀ dá. Adétóun tó bá rí èpè ńlá 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 tó fọ̀ fún gbogbo àwọn tí wọ́n náà pọ̀, wọ́n tiẹ̀ pọ̀ tí bàbá wọn fi oyè ńlá ńlá dá lọ́lá ní Nàìjíríà. Wọ́n dẹ̀ ba Nàìjíríà jẹ́. Wọ́n dẹ̀ mú ojú Nàìjíríà, wọ́n fọ́ yángàn-yàngàn. Bàbá ń sá kíjokíjo, kò mọ what to do. Ọmọ ẹ̀ máa sọ̀rọ̀ gan nínú íńtánẹ́ẹ̀tì tí mo máa rí gbọ́. Kì í ṣe pé bóyá dẹ̀ ẹ́ sí. Ọmọ yẹn dún fata, 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 fata. Kì í ṣe kékeré. Látúgbọ́ táwọn ẹlòmíràn tó ń sọ nínú the same íńtánẹ́ẹ̀tì pé wọ́n ti ń ṣe celebration kíni independence bí wọ́n ti ń ṣe ní Nàìjíríà. Ṣebí 64 la ṣẹ̀ wá. Wọ́n ní àtìgbà tó ti ń ṣe independence ní Nàìjíríà tá ti ń celebrate. Ilé ìlú wa worst. Tí orí Tinubu ìlú wa worst. At the age of 64 ní Nàìjíríà. Kí náà sọ pé wọ́n celebrate? Àṣé Nàìjíríà kò sí nǹkan gidi tó fẹ́ celebrate. Ju kó ìṣe là ń celebrate kidnapping. Ó mà dẹ̀ ṣe o. Àwọn banditry gbogbo wọn, nǹkan tá à ń celebrate nìyẹn. Corruption, nǹkan tá à ń celebrate ní 2024 yìí. Lórí Tinubu. Hunger la tún celebrate lórí Tinubu. Insecurity, wọ́n lòun là ń celebrate lórí Tinubu. Láyé Tinubu. Kọ́ dẹ̀ máa pa àwọn èèyàn pàkúpà. Òun náà celebrate ní year yìí. Is it not a shame? Ṣé kì í ṣe ìtìjú ńlá ni fún Nàìjíríà? Ó mà dẹ̀ ṣe o. Ojú máa gbà mí tì fún bàbá Tinubu o. Kí ló dé táwọn èèyàn, àwọn kan wà láyé tó jẹ́ pé wọn ò ní ìfúnrònú. Bí pé ká dàgbà ká kọ́ ọjọ́ lórí ibi ti kàlẹ́ńdà òun ló gbọ̀n. Irú kí lè ṣe ìkà la máa sọ pé bàbá yìí ń ṣèkà fún Nàìjíríà. Ó ń ṣèkà fún rẹ̀. Àbí ta ló fẹ́ punish? Ìkà náà ni. Kò sí nǹkan méjì tó fẹ́ sọ orúkọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà tí bàbá Tinubu ń dánwò nù Nàìjíríà yìí tí ó bá jẹ́ pé ìwà ìkà. Ìwà ìmọ̀tara ẹni nìkan. Ìmọ̀ka ẹni máa ní. Ẹ wo bọ́mọ ẹ ṣe jáde lénìí. Wọ́n ní first born ẹ̀ tí ẹ̀ tú ni. Wọ́n ní Adétóun àbí nǹkan kan ló ń jẹ́. Ẹ bó ṣe ń sọ̀rọ̀ àlùfàǹṣà tó blame bàbá ẹ̀ tó wọ́n sọ ojú abẹ́ nǹkan. A ti sọ pé téèyàn bá fojú sílẹ̀ arimu. Tá bá dojúlẹ̀ arimu. Ǹjẹ́ kò wá tán bí? Káwọn ọmọ bíbí inú ẹ̀ tún blame ẹ̀. Àṣé nǹkan táwọn ọmọ yẹn máa ń sọ lábẹ́lẹ̀
Ó pọ̀ ju nǹkan tá à ń rí gbọ́ ni. Wọ́n kún sọ fún bàbá wọn, ẹ̀sìn kò ní gbọ́ náà ni. Kí ló dé? Ọlọ́run á jẹ́ kí bàbá Tinubu gbogbo èyí tí a ti ẹ̀ ń sọ, ta wí 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 wí, ta sọ 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 sọ, tó kẹ̀yìn pàkọ́ sí wa, tó túbọ̀ ń da petrol sínú iná lọ́rọ̀ Nàìjíríà yìí, gbogbo nǹkan táwọn èèyàn ti ẹ̀ kí. Káàánú èèyàn má tí ẹ̀ ṣe irú bàbá yìí, ìyẹn máa terrible o. Tí bàbá yìí ò tí ẹ̀ lè jókòó kó tí ẹ̀ ronú níjọ́ kan pé, ẹ tí ẹ̀ gbọ́ náà. Àwọn ọmọ yìí ariwo tí gbogbo Nàìjíríà ń pa. Àwọn ni láàárọ̀, àwọn ni lọ́sàn-án, àwọn lálẹ́. Gbogbo ìgbà ṣá bàbá Tinubu ṣá náà ń dárúkọ, kí ló dé? Bí bàbá Tinubu bá ti ẹ̀ jókòó kó sọ pé tí ẹ jẹ́ kí n ronú pìwàdà, kí n tí ẹ̀ tẹ́tí sí igbe táwọn àwọn ará bíbà yẹn sọ. Bàbá kan tún jáde o. Ó lóun ọlọ́pàá ti serve fún odidi 35 years. 35 years ni bàbá yẹn jáde. Ó ní kò sí, ó ní mọ̀pó lòun ṣe nínú ọlọ́pàá. Òun fi 28 years tóun fi serve o, tóun fi ṣe mọ̀pó, kóun tó retire, kó tó mú òun sí another kíní nídìí ìsinmi iṣẹ́ ọlọ́pàá yẹn. Ó lóun ṣá serve 35 years. Ó lóun ò ní ilé lórí. Tí tóun fi ṣe tán, òun ò dẹ̀ ní, àwọn ọmọ òun ò lè jẹ 3 square meals léèdé òun àti pé ilé mẹ́rẹ̀ntì lòun. Ó ní àwọn ọmọ òun gan pàápàá pé kò sí ẹni tó finish, wọn ò lè finish ilé ìwé wọn nítorí hardship kan tó wà nílẹ̀. Pé kí ló dé? Wọ́n ní wọ́n tí ẹ̀ tún san owó fún òun. Ó ní òun ò tí ì rówó gbà. Kán lè tiẹ̀ sọ pé idea pé ó ti ẹ̀ ṣiṣẹ́ lé léyìí, káwọn ọmọ ẹ̀ tí ẹ̀ mọ̀ pé bàbá mi ṣiṣẹ́ owó ibi iṣẹ́ náà là ń gbádùn ẹ̀. Wọ́n ní pé there's nothing like that. Ṣé ó wá dà bẹ́ẹ̀? Kí bàbá yìí kàn máa fi ìyà jẹ gbogbo àwọn ọmọ Nàìjíríà. Ṣé bàbá yìí ò ní kó lẹ́jẹ̀ lára ni? Kí ló ti dé tí bàbá yìí ò ní conscience? Kí ni ká fi àwọn ẹ̀yin èèyàn, kí la fẹ́ sọrú ilé, kí orúkọ la fẹ́ sọrú ìwà tí bàbá Tinubu ń hù ní Nàìjíríà yìí? Kí la celebrate ní Nàìjíríà? Ìyà la wá ń celebrate. Ṣé kí eléyìí gangan tí gbogbo wọn pariwo pa? Ṣé eléyìí gangan ò kọ́ wa lọ́gbọ́n ni? Kò kọ́ Nàìjíríà lọ́gbọ́n. Kò kọ́ bàbá yìí lọ́gbọ́n pé ó wá dórí tòun, àkàrà wá lọ lé egun. Kí ló dé tí bàbá yìí ó ti ẹ̀ tó Jesus. Even gan ijọ́ tó ti ẹ̀ ń sọ tó ń communicate tó ń sọ̀rọ̀ tó ń advise àwọn ọmọ Nàìjíríà. Wọ́n ló ń address wa. Wọn ò rí nǹkan tangible tó sọ. Kò sí ọ̀rọ̀ ọlọ́gbọ́n kankan lórí ẹ̀. Láti sọ pé bàbá yìí sọ báyìí, ó sọ báyìí. Nǹkan tó máa favour Nàìjíríà bàbá yìí ó sọ. Tó bá ti jẹ́ pé ó ti ẹ̀ sọ nǹkan tó máa favour Nàìjíríà. Wọ́n á ti ẹ̀ sọ ọkàn àwọn èèyàn á balẹ̀ ní October 1st. Ṣé ẹ mọ̀ pé tendency wà pé tí bàbá yìí bá sọ, tó bá cool àwọn èèyàn down, mo mọ̀ wípé àwọn ọmọ Nàìjíríà ò ní jáde níjọ́ yẹn ní October 1st. Bàbá tó á lọ worsen ọ̀rọ̀ níjọ́ October 1st. Wọn ò gbọ́ nǹkan tó sọ. Gbogbo nǹkan tó sọ rádaràda rábaràba. Ọlọ́run á máa kó wa yọ. Á kó wa yọ kúrò nínú irúkérú tí bàbá yìí fẹ́ kó wa sí Nàìjíríà. Ó ti ẹ̀ ti kó wa sí. Wọ́n ní Nàìjíríà ti lọ. Ọlọ́run má jẹ́ kí Nàìjíríà kú lórí bàbá Tinubu o. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn wa. Eléyìí ò wà lágbára. Ẹ jẹ́ ká kún fàdúrà. K'Ọlọ́run yọ wá nínú nǹkan tí bàbá Tinubu kó Nàìjíríà sí o. K'Ọlọ́run kó jọ́ o. Kó gbà wá lọ́wọ́ bàbá Tinubu o. Ẹ̀yin èèyàn wa ẹ bá wa pín, ẹ jọ̀ọ́ jàre. Ẹ bá mi pín, ẹ bá mi like ẹ̀, kẹ́ subscribe. Ẹ jọ̀ọ́, ẹ ṣé bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Ọlọ́run á kó wa yọ. Ní rí láburú, dẹ̀ ní kú sínú wàhálà yìí. Lágbára ẹ̀jẹ̀ Jésù, Ọlọ́run á kó wa yọ. Ẹ ṣé gan tẹ́ fi ń tẹ́tí sí mi.